ọ̀nà méjì ni wọ́n gbà ṣàlàyé ẹ̀. Wọ́n ní istilahu sarf al-ilmi tí a máa sọ wípé ní theoretical definition. Wọ́n dẹ̀ tún ní istilahu sarf al-amali, wọ́n dẹ̀ tún ní practical definition. Èyí táwọn kan mú yín lò náà ní theoretical definition. Ìpè ni wọ́n kàn sọ fún wa pé ní mímọ̀. Wọ́n kàn sọ ní pé ní ìmọ̀ sọ́ọ̀fù gẹ́gẹ́ bí àlàyé ẹ̀ láì tí sọ pé ní ká ṣe níṣẹ́. Wọ́n ní wà ilmun, òun ní ìmọ̀ kan bí usulin tó ní àwọn ìpìlẹ̀. Yabhathu an ahwali abniyatil kalimatil arabiyya. Ìmọ̀ sọ́ọ̀fù ta ni ó ní àwọn ìpìlẹ̀ yìí yóò máa ṣèwádìí, yóò máa jẹ́ ká mọ̀. Kí ni yóò máa ṣèwádìí nípa rẹ̀? That is, kí ni sọ́ọ̀fù mọ̀, kí ni sọ́ọ̀fù bí ìṣẹ̀lẹ̀ lórí gangan, iṣẹ́ wo gangan, ìmọ̀ wo gangan ni sọ́ọ̀fù fẹ́ tú fún wa. Òun náà ni àwọn ìṣesí ìbẹ̀rẹ̀ gbólóhùn Lárúbáwá. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ sí ìbẹ̀rẹ̀ gbólóhùn Lárúbáwá. Bí ká sọ wípé ní kátàbà nísìnyí. Tá bá ní kátàbà, tá tún ní yaktub. Àwọn ìbẹ̀rẹ̀ gbólóhùn yìí, ìbẹ̀rẹ̀ rẹ̀, káà tó bẹ̀rẹ̀ yẹn, kí ni wọ́n ń pè lọ́dọ̀ àwọn àfọ́ onísọ́ọ̀fù? Yáà tó bẹ̀rẹ̀, kí ni wọ́n ń pè? Ẹlẹ́rìí sọ́ọ̀fù ẹ̀kẹ́ni tó fẹ́ kí ló wà. Ìpè ní àwọn ìṣẹ̀lẹ̀, àwọn ìṣesí tí ó máa ṣẹlẹ̀ sí gbogbo ìbẹ̀rẹ̀ gbólóhùn Lárúbáwá. Allati laysat bi i'rabin. Léyìí tó já sí pé ní àwọn gbólóhùn Lárúbáwá tá à ń sọ yìí ò ní máa yí káàkiri gẹ́gẹ́ bí náhàwù. Yí káàkiri tá à ń sọ ni wípé ní kí wọ́n tó fẹ́ kà wá pẹ̀lú wípé ní kí ló dé fi gba kásùrọ̀, kí ló tó fi gba dúmà, kí ló tó fi gba sọ̀pọ̀n. Kò sí nǹkan tó fẹ́ kan sọ́ọ̀fù pẹ̀lú eléyìí. Wala bina'in. Kò dẹ̀ sí nǹkan tí ń jẹ́ wípé ní lọ́dọ̀ àwọn àfọ́ sọ́ọ̀fù. Kò sí ń jẹ́ wípé ní àwọn okọ̀ kan àbáwọn kẹ́límà kan wọ́n ti wá máa pa. Kò lè gba fátíà, kò lè gba kẹ́sùrọ̀, kò lè gba sọ̀pọ̀n, kò lè gba dúmà. Lọ́dọ̀ àwọn àfọ́ onísọ́ọ̀fù kò kàn wọ́n. Náhàwù ló ní àwọn gbólóhùn kan tó máa gba gbogbo háràkà, àwọn kan wọ́n ní gbà. Náhàwù ló ní. Min haythul asala. Wọ́n tún wá fẹ́ ṣàlàyé síwájú. Wọ́n nínú àwọn iṣẹ́ tí ìmọ̀ sọ́ọ̀fù máa kọ́ wa náà ni wípé ní yóò jẹ́ ká máa mọ ìpìlẹ̀ gbogbo gbólóhùn Lárúbáwá kọ̀ọ̀kan. Tá a bá sọ wípé ní gbólóhùn yìí ni wọ́n sọ pé ní al-kalima gẹ́gẹ́ bí àpèjúwe. Al-kalima yìí sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ wípé ní níbo ló ti wá, kí ni bẹ̀rẹ̀ rẹ̀, báwo ló ti di al-kalima, níbo ni wọ́n ti gbé e wá. Gbogbo gbólóhùn Lárúbáwá kọ̀ọ̀kan pẹ̀lú sọ́ọ̀fù la máa mọ ìpìlẹ̀ wọn. Wa ziyada. Sọ́ọ̀fù tó jẹ́ àmọ̀ wípé ní gbólóhùn yìí ó ti lékún, kì í ṣe iye tó yẹ kó jẹ́ nì. Bó ṣe ń lékún, ó lékún ní háràfí kan ni, ó lékún ní háràfí méjì ni, ó lékún ní háràfí mẹ́ta ni. Tá a bá ti dá padà sí ìpìlẹ̀ rẹ̀ tá a fi mọ̀, sọ́ọ̀fù ni yóò jẹ́ ká mọ̀ wípé ní ọ̀rọ̀ yìí ó ti lé. Wasiha. Bákan náà sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ wípé ní gbólóhùn yìí ó lálàáfíà. Gbólóhùn tó jókòó dáadáa ni. Gbólóhùn tí ò sí kẹ́ni tí kankan ò kọlù, tí ó sàárẹ̀ ni. Wal i'lal. Bákan náà sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ àwọn gbólóhùn tó já sí, àwọn gbólóhùn Lárúbáwá tó já sí pé ní wọ́n sàárẹ̀. Àwọn kan tá a máa rí lára àwọn gbólóhùn ẹ̀dá kan pé ní gbólóhùn yìí kò pé, gbólóhùn yìí abààrùn ni, gbólóhùn yìí àárẹ̀ ti kọlù. Sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀. Wa adadi hurufiha. Bákan náà sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ wípé ní gbólóhùn tí ẹ̀rùn tó pọ̀ yìí, iye háràfí rẹ̀ ní háràfí mẹ́ta ni, háràfí mẹ́rin ni, háràfí márùn-ún ni. Sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ àwọn iye háràfí kọ̀ọ̀kan. Al-murattaba gẹ́gẹ́ bí wọ́n ṣe tó tẹ̀léra wọn. Bákan náà sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ wípé ní háràkà gbólóhùn yìí tó ṣe kí ni háràkà tó gbà ní. Sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ wípé ní wọ́n ní kátàbà ní, wọ́n ní yaktub ní. Sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ pé ní fátíà ní eléyìí gbà, àbí náà ní sì ní máa ń gbà. Wa sukuniha. Bákan náà sọ́ọ̀fù ló jẹ́ àmọ̀ wípé ní àwọn bí gbólóhùn Lárúbáwá
bí wọ́n ṣe máa ń gba sọ̀pọ́n àwọn sọ̀pọ́n pé ní bíbá yìí sọ̀pọ́n ni wọ́n máa ń fi síbẹ̀ sọ́ọ̀bù ni yóò já máa gbogbo àwọn ilé gbogbo eléyìí tá a ṣàlàyé yìí òun ni àlàyé sọ́ọ̀bù ní kíni àlàyé ní ti knowledge theoretical knowledge kákàṣe kíni àti ìfojú gbogbo eléyìí ní àmọ́ ẹ̀sáfù kan wá nǹkan tó jìn dò ní àwọn tó bá ti débi àlàyé ẹlẹ́ẹ̀kejì